tọ́ orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wò mí ní kíkí ọlá àti ọlà wípé àlàáfíà ni fún yín o. Mo kí gbogbo ẹ̀yin òǹjàwé àti ẹ̀yin òǹwàgbò, gbogbo ẹ̀yin bàbá wa nígbà wáṣẹ̀ ètò tá a wà lórí ẹ̀. Bó la bàbá wa ṣe lo ìgbésí ayé wọn nígbà wáṣẹ̀ láyé àtijọ́. Kọ́lọ́wọ́ ká wa náà àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tẹ̀ ń gbọ́ fún èèyàn rẹ̀. Ọlọ́run sọ wá dé èèyàn rẹ̀ o. Ọlọ́run nínú wa ńlá dáa rẹ̀ tọ́lá náà jágbọ́n ká fi pamọ́ tá a fi ń jẹun ká mọ̀ tó ṣàlàyé fáwọn èèyàn. Ẹ̀rí pé ìgbàgbọ́ nínú Ọlọ́run pé kò sí dọ́lọ́run bá dẹ́dà tí ò lè ṣe fún gbogbo wa ni. Tó náà pẹ́ ni pé oyún ojú ọ̀pọ̀ oríṣiríṣi o, oyún ojú a sì máa tóbi sí, a máa dàgbà sí. Kódà tí oyún ojú bá dúró, tóyún ojú náà bá wà lára obìnrin, níbi tóyún ti ń jẹ lára àyà náà ni oyún ojú náà ó ti máa feed, òun náà ó ti máa jẹun. Ọmọ wa ti tóbi sí, òun náà máa tóbi sí. Ìgbà mìíràn oyún ojú a máa ba oyún gidi jẹ́ tó tí ó pa ọmọ tó mọ̀ ó bá wálé lọ́jọ́ àìpé, oyún ojú a máa fà. Bó làwọn bá wá sí ń tọ́jú ẹ̀ nígbà wáṣẹ̀, bó ni wọ́n ṣe máa ń ṣe tóyún ojú ọba tí ì tóbi tó tètè fura. Tàbí ẹlòmíì ọkọ rẹ̀ ṣaláìsí, ó wá ká lára, kò wá tètè rì márì, kò tètè fẹ́ ọkọ míì mọ́, oyún ojú lè mú o. Torí pé ara obìnrin dàbí ẹ́ńjìnì mọ́tò ni, tẹ́ ẹ bá páàkì ẹ̀ka rẹ̀ tó bá yẹ pẹ́ jù, ìwáyà ó ṣiṣẹ́ ń bẹ̀, mẹkáníìkì ó ṣiṣẹ́ ń bẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi epo sí ẹnu nọ́ọ̀sù ni. Torí pé yóò ti pẹ́, táyà ó ti jò, táyà míì ti bàjẹ́, wọ́n ṣẹ̀ máa táyà ara bátìrì ni, bátìrì ó ti kú. Bí ẹ̀ náà ni ara obìnrin jẹ́ ohun èròjà ẹlẹgẹ́ lára obìnrin. Bí Ọlọ́run ṣe ní kí ọkùnrin àti obìnrin máa ṣeré lọ́jọ́ alẹ́, yìí máa ń ṣàǹfààní àlàáfíà fún ara èèyàn. Tọkùnrin náà ni ó bá súnmọ́ obìnrin lọ́jọ́ pípẹ́ tí èsì pé ń bọ́yá ń lo kankan tàbí kankan ló mú tí èsì àárẹ̀ yóò padà dá wàhálà lé sí lára, a máa fa àìsàn fọkùnrin náà. Wọ́n tiẹ̀ ti jẹ́ kó yé wa nínú ìmọ̀ ìjìnlẹ̀ bàbá wa láyé àtijọ́ pé tóbìnrin bá ti tó lọ́kọ tí ọkùnrin náà bá ti tó láya kọ́ láya, yìí máa jẹ́ kí ẹ̀mí ọkùnrin ó gùn, a máa jẹ́ kí ẹ̀mí obìnrin ó gùn, a sì máa jẹ́ wọ́n tètè rí nǹkan rere ṣe láyé. Gbogbo wà pálapàla tọkùnrin bá wù yóò wà ọwọ́ rẹ̀ bọ́lẹ̀, ìwà pálapàla tóbìnrin lè wù yóò wà ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. Nígbà tó yẹ bá ti wà pé mo lọ́mọ mo ti níyàwó, gbogbo ohun tí máa ń ṣe tẹ́lẹ̀ tí ọmọ gòkè tí ọmọ sọ tó lé lọ gúgí tí ó dò ló tètè rẹ̀ yọ̀nà tí kò ń lọ́mọ ńlẹ̀ ní hùwà burúkú mọ́. Ní bá àwọn ọ̀rẹ́ bá kọ́ká lọ bí tọ́lú tó léwu tí ó fi ṣẹ̀ sófin ìjọba kò ní tẹ̀lé wọn, tòrọ́ mọ̀ pé bí wọ́n bá mú òun ó fọ ọmọ lówó oúnjẹ adé ọmọ abẹ́ẹ̀lì òun kò ní lọ. Tó náà kọ́ ni pé tí ìjú bá múyàn tàbí kò tí ì múyàn, tó bá yẹ pé ìjú bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, níta bàbá wa fi tọ́jú rẹ̀ láyé àtijọ́ ni.